mọ́ onídà gàràgàrà onídà ọ̀láyé ọmọ Ìbàdàn Mercy ọgọ́ ojú irun kì í pọ́n yóò ojú ọwọ́ láìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ kò nìkan láti ọlọ́run ọba òrógbó ló ní ògbó òbí ló ní òbí kú bí àrùn bíbànújẹ́ dànù láyé rẹ̀ kò wá sí bó ti pẹ́ láyé tó kò sí bó ṣe pẹ́ láyé tó mo ló ní fojú sunkún wọ mo ní mo sáré ọmọ láyé rẹ̀ Àjíbọ́lá o wọ́n mọ̀ dédé wá o gbogbo ẹbí Hamza ló pè mí sórí ìyàgò wọ́n ní wọ́n mọ̀ kí onínú re oníwà re ọlọ́kàn re wọ́n láàfẹ́ ní fẹ́rẹ́ máa ní wọ́n ní onínú re máa ní wọ́n ní irú rẹ̀ sàn wọ́n láyé o wọ́n ní kí ọ́ dáadáa wọ́n ní ìdílé àwọn bàbá rẹ̀ gangan tó bí ọlọ́mọ Àyọ̀ká o ó yá jẹ́rẹ̀ lé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan Ìbàdàn 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 lọ́jọ́ ìlú Àjàyí ìlú Ìbíkúnlẹ̀ alágbàlá jayajaya ìlú Látòsí Ààrẹ Ọ̀nà Kakanfò ìlú Ògúnmọ́lá ológbòdo 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 kẹrì 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 lójó ògo wọ́kẹ́ ǹdẹ́ ṣokoto rẹ́bí ìlà Ìbàdàn májà èyí ẹja lọ́jọ́ wà nọ́tẹ̀ ẹja lógún Ìbàdàn kúrè Ìbàdàn bẹ̀rẹ̀ kí ó tó wọ níbi olè gbẹ́jà rè oníhùn ní ṣètì àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ Àyọ̀ká o mọ̀ pé bẹ́yàn bàbá ìdẹ́lẹ̀ Olúgbòde kò ní mọ̀mí egun rárá ààrẹ àgòdì ló lomi afúrúrú ààrẹ àgbàgbà ló lomi ògùdọ̀sá ààrẹ ayẹyẹ wọn lòdò kún rárá gẹ́gẹ́ lomi tí wọ́n pọ̀ mú ààrẹ Ìbàdàn ló lágbára ní búdú òògùn pàlómi ìlú Ìbàdàn àníkẹ́dùmarè jẹ́ kúrẹ́sì lórí ẹ̀yìn ọmọ láyípo èébú di mẹ́fà lókun ilé o Àjíbọ́lá kí ní ṣe tóbìnrin ò máa wo dàgbà láti mẹ́fà nígbàlẹ̀ èmi ní ṣe tóbìnrin ò máa wo nílé bàbá tó bí ọlọ́mọ ẹ̀ẹ́kú ṣe mẹ́fà ló gbogbogbogbogbogbogbò èmi ní ṣe tóbìnrin ò máa wo tóbìnrin ò máa wo tóbìnrin ò máa wo nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ òní mi òjò ọlá mi òjò òjò láàárọ̀ mi wẹ̀ nílé arólú ọmọ arólú owó Ìbàdàn kí ni sọ̀rọ̀ sọ̀ọ́sọ̀ ni ọdún èyí tó wà ṣèkò ní jẹ́sìmọ́ láti ọlọ́run ọba àkọ́kẹ́ Chanter lèmi jẹ́ o ọmọ ìjẹ́pẹ́ ire ni ìwà ó